Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá wa olóore ọ̀fẹ́ jùlọ, a dúpẹ́ fún àkókò yìí. Ẹ gbọ́ pé àtìyìn wa. Àmín. Ẹ ṣàánú fún wa bá ti fẹ́ sọ̀rọ̀ yìí. Àmín. Ẹ jẹ́ ká sọ èyí tí ó bá ìfẹ́ yín mu. Àmín. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. A fẹ́ kà láti inú ìwé Sáàmù orí 90 láti ẹsẹ̀ kìíní dé ẹsẹ̀ kẹrin. Psalm 90 verses 1 to 4. Olúwa, ìwọ ni ó ti ń ṣe ibùjókòó wa láti ìrandíran, kí a tó bí àwọn òkè ńlá, àti kí ìwọ tó dá ilẹ̀ àti ayé, àti láti ayérayé ìwọ ni Ọlọ́run. Ìwọ sọ ènìyàn di ìparun, ìwọ sì wí pé ẹ padà wá, ẹ̀yin ọmọ ènìyàn. Nítorí ẹgbẹ̀rún ọdún ní ojú rẹ dàbí àná nígbà tí ó kọjá, àti bí ìṣọ̀kan ní òru. Kí Olúwa bùkún kíkà àti wígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Àmín. Ní ẹsẹ̀ kejì bí tààkà, Bíbélì wípé kí a tó bí àwọn òkè ńlá, àti kí ìwọ kí ó tó dá ilẹ̀ àti ayé, àní láti ayérayé ìwọ ni Ọlọ́run. Lónìí mo fẹ́ sọ̀rọ̀ nípa Ọlọ́run ayérayé. Ọlọ́run tó dá ọ̀run àti ayé, Ọlọ́run ayérayé ni. Kí ni ìtumọ̀ Ọlọ́run ayérayé? Ọlọ́run ló ti wà kí a tó dá ayé. Ọlọ́run tí ó sì máa wà títí láéláé, kò ní òpin. Ayé lópin, ayé níbẹ̀rẹ̀, yóò sì nígbà tí ó lópin. Ṣùgbọ́n Ọlọ́run ò ní bẹ̀rẹ̀, kò lópin. Hallelujah. Ọlọ́run ayérayé ni Ọlọ́run tá a ní. Inú ìwé Àìsáyà orí 6 ẹsẹ̀ 9, a ṣe àsọtẹ́lẹ̀ pé a ó bí Jésù Kristi. Àrò orúkọ tí a pè Jésù ní bàbá ayérayé. Ẹ jẹ́ a wò bẹ́ẹ̀. Nítorí a bí ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu, olùdámọ̀ràn, Ọlọ́run alágbára, bàbá ayérayé, ọmọ aládé àlàáfíà. Kí la pè Jésù? Bàbá ayérayé. Now, Ọlọ́run ní sọ̀rọ̀ tó sọ pé a bí ọmọ kan, a wà máa pè ní bàbá ayérayé. Torí la fi mọ̀ yí pé Jésù gan ni Ọlọ́run tòótọ́. Hallelujah. Bíbélì yí pé nínú ìwé Jòhánù kìíní orí 5, a pè Jésù ní ìyè àìnípẹ̀kun àti kíni o, àti Ọlọ́run tòótọ́. Ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 6, Jésù sọ pé èmi ni ọ̀nà, òtítọ́ àti ìyè, kò sẹ́ni tó lè wá sọ́dọ̀ bàbá àti bí kò sí nípasẹ̀ mi. Jésù ń bá àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀rọ̀. Fílípù wá sọ wípé, Olúwa, fi bàbá hàn wá, èyí náà ti tó fún wa. Jésù dá lóhùn pé, Fílípì, láti ìgbà tí mo ti ń bá ọ rìn tó ti ń bá mi rìn, ìwọ ọ̀dá mi mọ̀ rí. Ó mọ̀ pé ẹni tó bá ti rí mi, ó ti rí bàbá. Ṣé rí ara tí Jésù wá ṣe láyé ni láti fi hàn wá bí Ọlọ́run ṣe rí. Ọlọ́run ló lè gbé ìgbé ayé láìlẹ́ṣẹ̀. Kò sẹ́ni tó ti gbé ayé yìí láìlẹ́ṣẹ̀ kan àfi Jésù Kristi Olúwa. Òun ni ó ti wà láti àtètèkọ́ṣe, òun náà ni ó máa wà títí láé. Ibòmíì Bíbélì wí pé Jésù Kristi ọ̀kan lánàá, lónìí àti títí láéláé. Ohun tí mo fẹ́ fàyọ níbí ni pé Ọlọ́run wa, Ọlọ́run kí ni o? Ọlọ́run ayérayé. Òun náà ní jẹ́ bàbá ayérayé. Àìsáyà orí 26 ẹsẹ̀ 4. Nítorí báyìí ni Olúwa wí fún àwọn ìwẹ̀fà tí wọ́n pa ọjọ́ ìsinmi nì mọ́, tí wọ́n sì yàn án èyí tí ó wù mí, tí wọ́n sì di májẹ̀mú náà. Àwọn sì ni èmi ó fún ní ilé mi àti nínú odi mi, àti orúkọ tí ó dára ju ti àwọn ọmọkùnrin àti àwọn ọmọbìnrin lọ. Èmi ó fi orúkọ àìnípẹ̀kun fún wọn tí a kì yóò ké kúrò. Àìsáyà 63, Àìsáyà orí 63 ẹsẹ̀ 12. Ọlọ́run ni ó ní orúkọ ayérayé. Bẹ́ẹ̀ náà ni yóò fún àwọn ọmọ rẹ̀ ní kí ni o? Orúkọ ayérayé. Ọlọ́run ayérayé ni, bàbá ayérayé ni, ó ní orúkọ ayérayé. Bẹ́ẹ̀ náà ni ó ní agbára ayérayé. Agbára nínú ìwé Mátíù orí 17, Mátíù 28 verse 18, Jésù wí pé gbogbo agbára tí ń bẹ láyé àti lọ́run òun la fi fún mi. Agbára ayérayé ọwọ́ Jésù ló wà. Wá Isaiah 26 verse 4.
ẹ gbẹ́kẹ̀lé Olúwa títí láé, nítorí Olúwa Jèhófà ní agbára ayérayé. Olúwa Jèhófà ní agbára ayérayé. Tí Jésù bá wá sọ pé gbogbo agbára tí ń bẹ lọ́run àti láyé la fi fún, a jẹ́ wípé òun ní Ọlọ́run ayérayé, òun ló ní agbára ayérayé. Torí ẹ̀ ló fi lè sọ fún wa pé òun fún wa ní agbára láti lọ ṣe iṣẹ́ ìyìn rere. Bẹ́ẹ̀ náà ni Ọlọ́run náà ni a ń pè ní Ọlọ́run tó ní ìfẹ́ ayérayé. Jeremáyà orí 29 ẹsẹ̀ 3. Olúwa ti fi ara rẹ̀ hàn fún mi ní ìgbà àtijọ́ pé nítòótọ́ èmi ti fẹ́ ọ pẹ̀lú ìfẹ́ ayérayé, nítorí náà pẹ̀lú ìṣeun ìfẹ́ ni mo fi fà ọ́ mọ́ra. Ọlọ́run sọ pé òun ti fẹ́ wa pẹ̀lú ìfẹ́ ayérayé. Ìfẹ́ tí Ọlọ́run fẹ́ wa, kò sí ẹnìkan nínú wa tó ní irú ìfẹ́ bẹ́ẹ̀. Ta ní fẹ́ràn ọ̀tá rẹ̀? Ta ló lè fẹ́ràn pé ẹni tí mo mọ̀ yí pé tó bá rí mi o, bí ó ṣe pa mí ní ọmọ wa, bó bá rí mi o, bí ó ṣe ṣe ayé mi báṣubàṣu ní ọmọ wa, kí n sì wá fẹ́ràn rẹ̀ yí pé bí ó ṣe dáa fún lèmi ọmọ wa. Kí ni Jésù ṣe o? Nígbà tó wà lórí àgbélébù, àwọn tó kàn má àgbélébù, ó ní Bàbá dáríjì wọ́n nítorí wọn ò mọ̀ tí wọ́n ń ṣe. Ta ni ó bá fẹ́ràn èèyàn bẹ́ẹ̀ bí ó bá ṣe ẹni tó ní kí ni o? Ìfẹ́ ayérayé. Jésù fẹ́ràn wa tó bẹ́ẹ̀, Ọlọ́run fẹ́ràn wa tó bẹ́ẹ̀. Ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 14 pé Ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́, ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa pé ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kò ní ṣègbé, ṣùgbọ́n yóò ní kí ni o? Yóò ní ìyà nípẹ̀kun. Ta ló lè fẹ́ràn èèyàn tó bẹ́ẹ̀ débi wípé ẹni tí ń bá mi jà yìí o, màá sì pèsè àyè sílẹ̀ fún, tí débi pé yóò wá máa gbé nínú ayọ̀ lọ́dọ̀ mi títí láéláé. Ta ló lè fẹ́ràn èèyàn bẹ́ẹ̀ bí ó bá sí Ọlọ́run gan tó ní kíni o? Tó ní ìfẹ́ ayérayé. Ọlọ́run tó ní ìfẹ́ ayérayé yìí, òun náà tó ní ìfẹ́, Ọlọ́run tó jẹ́ Ọlọ́run ayérayé, Ọlọ́run tó jẹ́ bàbá ayérayé, Ọlọ́run tó ní orúkọ ayérayé, tó ní agbára ayérayé, Ọlọ́run tó ní ìfẹ́ ayérayé. Ìfẹ́ ayérayé ló fi ń gbà wá. Ìfẹ́ ayérayé ló fẹ́ gba ẹnì kọ̀ọ̀kan là. Ọlọ́run yìí torí ìfẹ́ tó ní, torí jẹ́ Ọlọ́run ayérayé, iná ló fi jẹ́ Ọlọ́run tó ní kíni o? Tó ní ìgbàlà ayérayé. Ló fi jẹ́ pé ìgbàlà tó fún wa ó gbọ́dọ̀ jẹ́ ìgbàlà tó jẹ́ ayérayé, torí pé Ọlọ́run ayérayé ni. Nígbà tó sì jẹ́ pé nígbà tá a bá nígbàlà, a máa gbé lọ́dọ̀ Ọlọ́run títí láéláé. Ìwé Tẹsalóníkà kìíní orí 4 ẹsẹ̀ 22. Nígbà tí ìgbàsókè bá ṣẹlẹ̀, bẹ́ẹ̀ ni pé a máa wà lọ́dọ̀ Olúwa títí láé. A lè wà lọ́dọ̀ Olúwa títí láé bí ó bá ṣe pé kí ni o? A ní ìgbàlà ayérayé. Ẹni tó fún wa ní ìgbàlà ayérayé ni Ọlọ́run ayérayé. Ìwé Àìsáyà orí 45 ẹsẹ̀ 17. Àìsáyà 45:17. Ṣùgbọ́n a ó fi ìgbàlà àìnípẹ̀kun gba Ísírẹ́lì là nínú Olúwa, ojú kì yóò tì yín, bẹ́ẹ̀ ni ẹ kì yóò dààmú títí ayé àìnípẹ̀kun. Ìgbàlà kí lọ́lọ́run pé o? Ìgbàlà ayérayé. Ìgbàlà tó yẹ Ọlọ́run ṣètò rẹ̀ kìí ṣe ìgbàlà pé a ní díẹ̀, mo ní lónìí, mo sọ́nù lọ́la, mo ní lọ́tùnla, mo sọ́nù ìjọ mẹ́rin, kìí ṣe irú ìgbàlà báwọn ni Ọlọ́run pèsè. Ìgbàlà tó jẹ́ pé téèyàn bá ti ní o ní títí láéláé. Hallelujah. Torí ẹni Jésù sọ wípé mo fún wọn ní ìyà àìnípẹ̀kun, wọn ò ní ṣègbé láéláé, bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni kò lè já wọn gbà kúrò lọ́wọ́ mi. Ìgbàlà tó Ọlọ́run ṣètò rẹ̀, èyí sọ́nù. Téèyàn bá ti di ọmọ Ọlọ́run, yóò di ọmọ Ọlọ́run títí láéláé ni. Ṣùgbọ́n Ọlọ́run á máa jẹ àwọn ọmọ rẹ̀ yà o. Àwọn ẹlòmíràn pé àwọn sọ ìgbàlà, gbọ́n nígbà táwọn èèyàn bá ń sọ̀rọ̀ nípa pé àwọn sọ ìgbàlà ni, wọ́n ń sọ̀rọ̀ nípa iṣẹ́ tí wọ́n ń ṣe. Tá a bá dúró lórí iṣẹ́ tá à ń ṣe, kò sẹ́ni tí yóò lè dúró. Ṣùgbọ́n ìlérí Ọlọ́run ni pé mo fún wọn ní ìyà àìnípẹ̀kun, wọn ò ní ṣègbé láéláé, bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni kò lè ṣe kí ni o? Kò lè já wọn gbà kúrò lọ́wọ́ mi. Kò sẹ́ni tó lè ṣe irú ìlérí bẹ́ẹ̀ bí ó bá ṣe kí ni o? Ọlọ́run ayérayé. Ǹjẹ́ ìwọ náà ní irú ìgbàlà bẹ́ẹ̀? Ṣé irú ìgbàlà bẹ́ẹ̀ ló ní? Ìgbàlà tó lọ títí. Ìgbàlà tí èsè yí pé torí pé ọ̀nà ṣọ́ọ̀ṣì, tó bá dúró lórí pé ọ̀nà ṣọ́ọ̀ṣì, àbí torí pé ń gbàdúrà, àbí torí pé mo orin kọ, àbí torí pé ọmọ Bíbélì kà, ọ̀run àpáàdì lọ parí ẹ̀ṣẹ̀. Àbí torí yí pé ọ̀hún sá fún àwọn ẹ̀ṣẹ̀ kan.
ọ̀run àpáàdì ló parí ẹ̀sìn. Ìgbàlà kan tó lọ títí ó ní ìgbàlà tó dúró lórí iṣẹ́ tí Jésù ti parí. Ó ti parí gbogbo iṣẹ́ lórí àgbélébù. Kí ló wí o? Ó parí. Kí ló parí o? Iṣẹ́ ìgbàlà. Ǹjẹ́ ìwọ náà ní irú ìgbàlà bẹ́ẹ̀? Tó bá tí ní àǹfààní ní fún ọ láti ní irú ìgbàlà bẹ́ẹ̀, sí ọkàn rẹ pé Jésù Olúwa wá sínú ọkàn rẹ, yóò sì fún ọ ní ìgbàlà. Jésù wí pé iye àwọn tí ó gbà á, àwọn ni ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run, àní àwọn tí ó gba orúkọ rẹ̀ gbọ́. Bàbá wa àti Ọlọ́run wa dúpẹ́ fún ọ̀rọ̀ yín. Mo gbàdúrà fún àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ náà, ẹni tí ò tí ní ìgbàlà, ẹ ṣàánú fún wọn. Àmín. Kí wọ́n lè ní ìgbàlà tó bá ìfẹ́ yín mu, Àmín. tó bá Bíbélì mu. Àmín. Bí a ti ń gbàdúrà, bóyá ìwọ náà fẹ́ gba Jésù sínú ọkàn rẹ lónìí, o fẹ́ ní ìyè nípẹ̀kun tó lọ títí láé, máa gbàdúrà báyìí pé Jésù Olúwa, ṣàánú fún èmi ẹlẹ́ṣẹ̀. Ìfẹ́ kú sínú ẹ̀ṣẹ̀ mi. Mo gbàgbọ́ pé Jésù kú fún mi. Mo gbàgbọ́ pé Jésù jíǹde, ó sì ti parí gbogbo iṣẹ́ ìgbàlà mi. Wá sínú ọkàn mi Jésù Olúwa, kí n lè bá di ẹni ìgbàlà. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.